àṣírí ikú tó pa Sanku Comedy ti tú bẹ́ẹ̀ ni mo sọ kọ́lọ̀ má fi ná ọmọjó wa ní ẹ̀yìn èèyàn wa kọ́lọ̀ sì bá wa dẹlẹ̀ fún Sanku ọmọ tó dolóògbé náà mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn kankan pàápàá ìyá Sanku nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún ìyá Sanku àti fún ẹ̀gbọ́n Sanku àti fún àáfàá Sanku ó ní àwọn àkíyèsí kan tí mo rí ń bẹ̀ ó ṣeni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ńlẹ̀ Yorùbá lónìí a nígbàgbọ́ nínú àwọn pásítọ̀ wa àwọn àáfàá wa ju àwọn òbí wa lọ tó sì jẹ́ ohun tó jẹ́ pé ó ń ṣokùnfà aburú lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wa torí ikú tí ọmọdé yìí kú yìí ó ṣeéṣe kó má kú ikú yẹn ó ṣeéṣe kó má kú ikú yẹn tó bá jẹ́ wípé ó sọ fún ìyá ẹ̀ ní àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìyá Sanku ẹ̀gbọ́n Sanku àti àáfàá Sanku nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn kọ́lọ̀ má jẹ́ àfi ọjọ́ ọlọ́jọ́ lọ ni o kó má sì jẹ́ ká kú ní rèwerèwe kó má fọmọ pa á lẹ́kún ọmọ ológo kan ṣoṣo tó tún wà nínú ìdílé ikú tún ti mú lọ ẹbí táwa ní ká pe léyìí ẹ má jẹ́ ń da yín lágara ẹ wá lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn ẹbí Sanku fúnra wọn. ìlú Òṣogbo láti mú un tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín ẹni tí à ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí lójú ìwòran yín ni màmá tó bí Sanku Comedy ìyẹn Rájí ẹ má jà gbàgbé pé ìjẹta ni ó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ní accident lójú òpópónà Ọ̀yọ́ sí ìlú Ìbàdàn ilé wọn ní ìlú Òṣogbo ní BBC News Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ báyìí màmá tó bí gangan ni à ń wò lójú ìwòran yẹn yìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ṣàlàyé irú ẹni tí ó jẹ́ àti bí ìpapòdà rẹ̀ bó ṣe dùn wọ́n sí. ẹ káàárọ̀ ọmọ mi. ẹ káàárọ̀. ẹ bá wa dárúkọ yín ní kíkún àti ìbáṣepọ̀ tẹ́ ní pẹ̀lú Sanku Comedy. Màmá mi Sanku Comedy o dúpẹ́ orí Ọlọ́run mo ṣe rí rẹ o ọ̀sán mi Sanku jọmọ kan ọjọ́ wọn lálùbáríkà o ó jẹ́ bá nìjẹ́ fún mi o Sanku jọmọ lórí ọjọ́ lálùbáríkà ọmọ òwòjọ́ nírànlọ́wọ́ sí mi o ó pè mí láàárọ̀ jẹta mímọ́ mi fọkàn yín balẹ̀ ó mọ̀ máa pè ní tó bá dalẹ̀ níbẹ̀ lọ́wọ́ mi máa ṣe fún yín nínú mo sì gbọ́ ìbànújẹ́ ló jẹ́ fún mi gbogbo ọmọ Nàìjíríà o lẹ́nì kankan bọ́ lọ Sanku lọ́lọ́run tètè gbé lọ́wọ́ sókè ó fi gbọ́n àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ ní ti ń sojú ṣe ọlọ́run bá ti pé nígbà tí owó báyìí ní ó sẹ́ǹdẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà ràn mí lọ́wọ́ o ràn mí lọ́wọ́ gbogbo promise tó ṣe fún mi kò sí nǹkan tó rí sí báyìí o ó ní kí n má tajà tí mò ń tà mọ́ òun wọnú owó fún mi ní tí mo rí rè o ní tí mo rí rè inú tọ́sọ mi sí rè o ó ń ṣàánú mi gbogbo ọmọ Nàìjíríà ìsìn àgbọ̀ fún mi o bá jọ fún mi gbogbo ọmọ Nàìjíríà ẹ̀yin náà ní fojú sunkún ọmọ o ẹni mo sáré ọmọ o ọmọ ológun yóò ní wọ mí o ìbànújẹ́ ńlá lè jẹ́ fún mi o bẹ́ẹ̀ gbé fún mi rí obìnrin dùnmọ̀ rẹ̀ Ọlọ́run ṣàánú mi kí n ráàánú gbà káwọn ẹ̀gbọ́n rẹ̀ náà jólógo àwọn àbúrò rẹ̀ náà wà ń bẹ̀ o kọ́lọ́run síjú àánú rẹ̀ wà kọ́lọ́run já bá àánú pàdé o gbogbo ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́ ibi tí Sanku lè dé Ọlọ́run jẹ́ káwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó débẹ̀ tí wọ́n jù bẹ́ẹ̀ lọ o àwọn ẹni tí mo gbẹ́kẹ̀lé tí mo gbójúlé o kò sẹ́lòmí àfọlọ́run kò sí ìrànlọ́wọ́ kankan o Sanku iná ní ṣèrànlọ́wọ́ fún wa o ní ká fọkàn balẹ̀ ọmọ ẹ fọkàn balẹ̀ gbogbo ibi tẹ́ẹ̀dì gbogbo ibi tẹ́ẹ̀dì rẹ̀ yẹn fọkàn yín balẹ̀ ń ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ fún yín a tó sọ̀rọ̀ níjẹta ìmọ̀ gbogbo ọmọ mi ò ṣe ṣeré sọ̀rọ̀ níjẹta tí mo rí gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ jẹ̀dẹ̀ síjú àánú wò mí ẹ̀ ṣàánú mi o gbogbo ibi tí ó dé káwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ ó débẹ̀ kí wọ́n jù bẹ́ẹ̀ lọ o ìrànlọ́wọ́ ní ẹsẹ̀ fún mi gbogbo ọmọ Nàìjíríà o jẹ́ bá mi jọ pé fún mi. ẹ pẹ̀lẹ́ kú ara fẹ́ra kù Yorùbá ní ààyè kan ọmọ fọlọ́mọ ẹ̀gbọ́n mélòó ni ó wà níwájú Sanku àbúrò mélòó ló wà lẹ́yìn ẹ̀ a fẹ́
kí ẹ ṣàlàyé fún wọn iye àwọn ọmọ tẹ́ bí, then ẹ̀gbọ́n mélòó ló bá níwájú, àbúrò mélòó ló wà lẹ́yìn. ẹ̀gbọ́n mẹ́rin ló bá níwájú, olóṣì karùn-ún ọmọ tí mo bí, àbúrò kan sì wà lẹ́yìn rẹ̀, obìnrin kan ṣoṣo ló wà nínú wọn. Obìnrin ni ló ní kó mọ níjọ́ Monday ó lóun sẹ́ndì owó sí mi níjọ́ Monday gangan, lóbìnrin yìí bí Monday tó lọ ó péjọ mẹ́jọ Ṣáńkú pé mi pé mọ́mí gbogbo tẹ́ bá lè lọ gbà àwọn rẹ tó bá di lálẹ́ ìṣàkántì owó fún yìí olórí òkúta táwọn ń lọ òun nílé wà mọ́ mi àwọn gbogbo nǹkan tẹ́ bá lọ gbà àwọn yìí tó bá di lálẹ́ máa ń sẹ́ndì owó títí mo rí mọ́ ní títí mo rí mọ́ rè o àti dáná tá a ti ṣe gbogbo ẹ̀tàn ká máa lọ ní o ní wọ́n pè mí pé wọ́n dorí ló burú ṣẹ̀dá mi o ìrí nǹkan kan tí mo rí mọ́ rè nígbà bá mi sọ láàárọ̀ jẹta nù wọ́n ti délé epo kò sọ fún mi pé àwọn ń lọ bì kan ó kàn ní wọ́n mi mo ti pè é lálẹ́ àná ẹ̀ pvc ẹ̀ ti bọ́yẹ̀ ti sùn ní tó bá di lọ́la tó bá ti dalẹ́ màá ṣàkáǹtì gbogbo nǹkan tẹ́ bá lè rí gbà àwọn lọ gbà àwọn eré mò ń lọ bì kan tó bá ti dalẹ́ bá ń sẹ́ndì owó àti dáná tán àti ṣe gbogbo nǹkan tán o ẹgbẹ́ yìí lé mi lọ́wọ́ sọ́pọ̀ mọ̀ mí kú o àná ni mo tó gbọ́ o wọ́n tó lọ́gbọ̀n rẹ̀ náà wà lọ́sibítà Ọlọ́run ṣàánú mi gbogbo ọmọ Nàìjíríà síjú àdúgbò mi o jíṣẹ́ jìyà kó tó ti fọ́lọ́run gbọ́ mi lọ́wọ́ sókè ajíṣẹ́ jìyà àtòmí àtànímọ̀ ń tà Ọlọ́run ló gbé lọ́wọ́ sókè àtàbújá la ti kó wálé tó kó wálé tán bá ti kó wálé lọ́lọ́run sì ń ṣe kọ́mẹ́dì díẹ̀díẹ̀ ìṣe kọ́mẹ́dì díẹ̀díẹ̀ kọ́lọ́run tó wá sọ wípé gbogbo aráàlú mọ̀ báyìí o gbogbo aráàlú mọ̀ tẹ́lẹ̀ mọ́ mi wọ́n lẹ́gbẹ̀rẹ̀ báyìí o ìyá jẹ́ mi o ọmọ ẹgbẹ́ ṣàánú mi o títí mo rí mọ́ rèé o ọ̀rọ̀ tó mọ̀ níbà ní sọ́njẹ́ ìtanu láàárọ̀ jẹ́ ìta bí mo ṣe gbọ́ tí ẹni Ṣáńkú lásìdẹ́ǹtì mo ní lọ bo ní sí ń bọ̀ ó pè mí tán láìpẹ́ yìí àmọ́ mi lọ gbà yín ogun lẹ́bà gbà wìn tó bá di lálẹ́ àsọ̀rọ̀ ìgbà yín sẹ́ǹdì owó ìbànújẹ́ rẹ̀ pọ̀ gbọ́ ìbànújẹ́ pọ̀ gbọ́ ẹni Nàìjíríà ọmọ gbà o òun náà kọ́kọ́ gbé lọ́wọ́ sókè nínú gbogbo àwọn yòókù olóòóná ó ní wọ́n wọrí mọ́mí fọkànbalẹ̀ tí wọ́n ti yanjú gbogbo tí mò ń yanjú tán ìrìn alẹ̀ yín kọ́lé fún mọ́mí ẹ̀kọ́ ibi ẹ̀wà tó bá ti yá yìí tí mo rí mọ́ rè ó ti ní wọ́n máa bá ń wọ́nà ṣọ́ọ̀bù tí wọ́n ti rí ṣọ́ọ̀bù wọ́n wá rajà fún mi kí n mọ̀ tajà kí n mọ̀ tata mọ́ ó ní mọ́mí àtàtẹ̀ ń ta yín tì mí lójú àtàtẹ̀ ń ta yín tì mí lójú mo ní ṣàfọkànbalẹ̀ tí ń dàdí ẹjọ́ lóun jẹ́ ọ̀dà tán lóun jẹ́ ọ̀dà tán tí ọ̀dà tán ni mo rí yìí o ìjọ mi dáadáa ni mo rí yìí o ní fọkànbalẹ̀ o ìjọ mi dáadáa ni mo rí yìí Elédùmarè ṣe èyí fún mi tán ó ṣe èyí fún mi tán o ìdí mo rí rèé ìdí mo rí ògbó Elédùmarè ọmọ Nàìjíríà bí tí mo bára mi rèé o bí tí mo bára mi rèé ní ìjẹta o mo sọ fún mi pọ́ mọ̀ mí kú wọ́n ní ń tọ́jú rẹ̀ ni ìlú ti wá gbé mi lánàá ìbànújẹ́ lélẹ́yìí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ ní fojú sunkún ọmọ ẹnìkan bànújẹ́ o ìbànújẹ́ lélẹ́yìí o ẹni ayọ̀ kú o. ẹ pẹ̀lẹ́ mà. ní bá mi o ọjọ́ wo ẹ̀gbọ́n gbẹgbẹ ni. káàbọ̀ sà. ẹ jẹ́ kí àwọn ọmọ yìí àti ìbáṣepọ̀. orúkọ mi ni Adéọlá Moshood ẹgbẹ́ Ṣáńkú ni mo jẹ́ ní second born Moxime ó jẹ́ ẹni tó wà important sí mi mo fẹ́ràn gan kódà alálùkà kọ́mẹ́dì tí ń ṣe yẹn
èmi jẹ́ kó fún àjọ ń ṣe tẹ́lẹ̀ ni wọ́n gbà tí mi ti níṣẹ́ ọwọ́ tí mi ṣe ló yẹ kí n withdraw fún pé anywhere you want to reach I will try my best I will help you torí ẹ̀nà ìdí ráàyè kí n gbélé tí wọ́n sì ń gbà pé káàbùrò mi kò ṣe jẹ́yàn kó jẹ́yàn kó bẹ́gbẹ́ pé ayé mọ̀ láyé mọ̀ àbúrò mi sí suddenly náà pé níjọ́ Monday pé àbúrò mi mọ̀ lásìdẹ́ǹtì wọ́n ní lásìdẹ́ǹtì àzáò wọ́n ní ń bọ̀ láti Èkó àmọ́ ní òpè mi kò sọ nǹkan fún mi àbí Sanko sọ nǹkan fún mi pé òun lọ travel àwọn ọ̀rẹ́ sàpè mo pe àbúrò mi pé àfà bólọ́wà nọ́mbà rẹ̀ lọ wọ́n á fi wọ́n sí mi pé ṣẹ́ẹ̀dì pé ọmọ yẹn dáhùn náà wọ́n ti pè mo ní wọ́n lọ lásìdẹ́ǹtì wọ́n ní àwọn ògbọ́n kan ilé tí mo ti lọ bá wọn ní ilé nù pé mi fẹ́ sáré lọ ibi tán ló wà ó àjọ lọ pẹ̀lú àbúrò mi ilé àjọ lọ bẹ̀ a sì dé débẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ mo rí èyí Rich Abdulrakib ni mo rí wọn ní àbúrò rẹ̀ nǹkan ó ní mo jọ gbé àwọn pé wọ́n jọ gbé àwọn débi gbọ̀ láti rọ̀ṣọ̀ kún láàrin wọn bá àwọn dókítà rẹ̀ pé mo ní àbúrò mi wà since now wọ́n fi sí mi ò fojú kan àbúrò mi wọ́n kàn sọ fún mi pé ó wà fáwọn sọdún lè kàn di bí ọ̀rọ̀ lẹ́yìn náà ní àbúrò mi ti kú ká máa gbé bọ̀ wálé ìjà tó dùn mí lọ́kàn ó bá mi lọ́kàn jẹ́ torí pé ó nìkan Ọlọ́run ti gbé ọlọ́run sókè nínú mọ̀lẹ́bí wa onírẹ̀pù mọ́ mi anything tí mo yìnbá need a máa ṣe fún iṣẹ́ mi náà ní nípa ní lágbára mo ṣe fún mọ́mi lẹ mo ṣe fún ọ bọ́ tiẹ̀ ló wọ́pọ̀ jù torí pé ò ní Ọlọ́run ti gbé sókè láàrin gbogbo wa. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ Sanko tó bẹ́ẹ̀ jẹ́ ẹ̀yin ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ dáadáa irú èèyàn wo gan ni ó jẹ́ fẹ́ kí ẹ sọ nípa ẹ ṣe láti kékeré irú èèyàn wo ló jẹ́ torí kì í ṣe pé. kò sọ mí wàhálà kò sọ mí jẹ̀gbọ́n láti mo lọ kọ́ṣẹ́ píńtà rí kò lọ kọ́ṣẹ́ tó kọ́ lọ́wọ́ iṣẹ́ píńtà but ojú rẹ̀ ó ní something nice ja kò rí náà dáadáa àwọn iṣẹ́ torí pé iṣẹ́ táwọn ṣe yìí iṣẹ́ ojú ni ó gbọ́dọ̀ mọ́ rí náà dáadáa tó bá fẹ́ máa bá wọn ṣiṣẹ́ àdẹ̀ní wọ́n lè sọ fún mọ́mí mo dẹ̀ mọ́mí kò sí wàhálà pé etí ń ṣe ẹjọ́ máa ṣe lọ kó máa keep trying Ọlọ́run mọ́ gbẹ̀dà sókè Ọlọ́run mọ́ gbẹ̀dà débi gíga Ọlọ́run ṣàánú akúfàdúrà fún ni Ọlọ́run bá fẹ́ máa lọ́wọ́ ìjọba tó tí ì ṣègbéraga sí anybody ìjọba tó wà kù ìṣẹ́ntù wàláì tí bá ń kọjá lọ kan ládùúgbò ẹ̀ lè mọ̀ pé Sanko ní kọjá lọ àyàfi ẹni tó bá dà mọ̀ pé this is Sanko comedy ẹ tó lè mọ̀ pé Sanko ní kọjá lọ. nígbà kan bá wà tó fẹ́ ọmọ rántí Sanko fún ní nǹkan ọmọ jẹ́. púpọ̀. máa ń rántí Sanko fún pọ̀ lórí ẹnjẹ́ mẹ́ta máa ṣe jọ sọ̀rọ̀ fún mi tí mò ń lò fún yẹ mi ò láìkẹ́ fún yẹ bàjẹ́ wọ́n á pè wárí àpamọ́ orí pé ó ń lọ ibì kan tábà ti táwọn lọ dé káwọn kan yanjú iṣu tí mọ́mìnà nínú sí wàhálà wọ́n ṣe á pè mí fẹ́nìkan sí àbúrò mi ló bá mi ló jẹ́ torí ó dùn mí gan ẹ tí mo mọ̀ bó ṣe débi tó wà bá wa ṣe wá gbọ́ pé ó jẹ́ tó bá mi ló jẹ́ nǹkan torí mo sáré ọ̀sùn pé kàkà tí màá fi lọ síwájú àbúrò mi lọ èmi níṣẹ́ ọwọ́ ó sì rí kò fi bẹ́ẹ̀ rí na much tó bá forward níbẹ̀ tí mo help ẹ̀ mo máa tún help kárí àwọn tó bá dókè síbi kó fi gbé family wa lárugẹ kẹfì mọ̀ pé ok o àná ní sáà kan nínú mọ̀lẹ́bí wa. fún gbogbo ojú tó ń wò wá lẹ́ẹ̀kan sí Kàní BBC News pé adẹ́rìn kò sọ ní Sanko comedy ní àwà yìí wọ́n ní ètò ní Sanko comedy làwọn kọ́ bá sọ̀rọ̀ fún wa ní pé àyìn tó jẹ́ sọ̀rọ̀. a fẹ́ bá ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ tí wọ́n sọ̀rọ̀ kó sọ lu ẹni tí Sanko jẹ́ fún wa àti ìbáṣepọ̀ tí ó wà láàrin wọn. kó ara fẹ́ra kù. bá a dárúkọ yín fáwọn ènìyàn. orúkọ mi ni Salam Joshua ìgbà mímọ̀ sí King of Frank. ìbáṣepọ̀ wọlé ní pẹ̀lú Sanko tó jẹ́ olóògbé. mo jẹ́
mo jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní ọ̀rẹ́ ni mí. Ó dàbí ẹ̀jẹ̀ mi ni. Bí ẹ̀jẹ̀ ní Sanku jẹ́ sí mi. Àwọn èèyàn ló ti kú lójú tèmi Sanku kú. Tí máa rántí gbogbo tó ṣe. Ìjọ tí mo kọ́kọ́ tẹ̀sí ẹ̀ ó ní wá bóun ìbánidọ́ tó dákọ́jọ́ mọ́ra nìyẹn. Ìgbà yẹn mo ti fẹ́ stop ohun tí mo ṣe the comedy stuff tí mo ṣe. Mo wá máa ń post ìgbà yẹn kò lọ dáadáa mọ́. Mo wá tẹ̀sí gbogbo àwọn tó jẹ́ content creator yòókù. Kò sẹ́ni tó reply mi. Ìgbà yẹn mo tẹ̀sí Sanku sí ẹsẹ̀kẹsẹ̀ náà ló ti reply. Ó ní wá bóun ní Ìbàdàn. Ìbàdàn mo sì dé Ìbàdàn. Mo ti bá ló máa bí kí n pàdé rẹ̀ bí àwọn content creator yòókù ṣe máa ń ṣe tó ṣe máa ń ga pa. Mo débẹ̀ àjọ ṣeré àjọ ṣàwàdà mọ́ gbà. Akẹ́kọ̀ọ́ tí mo kọ́ fi mọ̀ ni pé ó máa ń rẹ́rìn. So gbogbo kíni àjọ use mọ́ra wa for the first time tí mo mọ̀ Sanku ẹ̀ máa rò bóyá ní àtọwọ́ ìyá mi à lè ṣeré tó bẹ́ẹ̀. Ó lẹ́yìn ìgbà yẹn àjọ wà fọ́tò gbà tó pẹ́ gan-an ọ̀tọ̀ ní tó ń ṣe tẹ́lẹ̀ ó tún switch sí ìtẹ̀mí ṣe láti help mi. Kò tó oṣù mélòó kan ìgbé tó rẹ pé àkáǹtì mi ju tẹ̀ lọ. Gbogbo èrò kan mi ni pé ẹni tí ó help èèyàn tí èèyàn wá ń grow díẹ̀díẹ̀ like àkáǹtì mo sọ ojú tẹ̀ lọ. Gbogbo ó yẹ kó wà lọ́kàn Sanku. Mo wá ti rí comment yẹn táyà ti ń sọ níta pé king of prank lo kíní kan nǹkan ra ó ti lo Sanku ó ti ju Sanku lọ. Mo bá kílẹ̀ ló wà lọ́kàn Sanku. Ìjọ tí mo wá fẹ́ ẹnu àmì náà fún ọ̀tà ẹ̀gbọ́n rẹ̀ nìkan ni. Ìjọ tó ti máa ti wọ tí 100k bá ti kún followers ni màá lọ fi bá Sanku. Ìrìn àdùn àtùjọ jẹun àjọ wà. Ìjọ tí tèmi àjọ Sanku tó fẹ́ kí n má wọlé sẹ́ ibi tá à ń lọ sí jù báyìí lọ. Ó ní ìwò tí mọ̀ kankan ó ní fíìmù yìí kankan kọ́ ni kókó ṣùgbọ́n káwọn tó dáwọn tó ní wa kan ká jèrè wa ní kókó. Lórí àwọn òṣìṣẹ́ àṣìṣe fara wa ọ̀rọ̀ ẹgbẹ́ tí ara wa nìkan àwọn ọmọ múra sí nígbó ní 1,000 naira owó tàbí náà fún ara ta kò níye. Àgbà mi máa tẹ́lẹ̀ bí kọ́ wọ́n á pè Sanku tó máa gbàṣẹ́ Sanku gbàṣẹ́ àjọwà Sanku gbàṣẹ́ fún mi gbàṣẹ́ fún Sanku. Wọ́n lè pe Sanku gbà mí lọ báyìí ó ti sẹ́ẹ̀dì iye kan pa ìgbà mi lọ́gbẹ́ máa lówó lọ́wọ́ tábà lọ báyìí Sanku ló ná owó àjẹ́ máa ń pọ̀ gan lórí gbàdé mi wà lọ́dọ̀ Sanku yẹn kan mo bá ìyẹn Richie tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó ń kọrin. Richie mi máa ra ó mú ẹ̀gbọ́n rẹ̀ tó kọrin náà máa tẹ́ pé ó máa ń gbé wọn káàkiri pé kájọ máa at least tábà rí Sanku Richie mọ̀ Sanku wọ́n mọ̀ pé Richie ń kọrin ẹgẹ́t orí ẹ̀dẹ̀ make sense. Ǹjẹ́ orin tó kọ́kọ́ tí Richie ọkọ̀ ni àwa táwọn láti ìdílé olówó ẹgbẹ́ owó tá a máa ṣe láyé ìyá ṣe fún ara wa àwọn tó jẹ́ àwọn mọ̀lẹ́bí wa nígbà láwọn ṣe fún àti àwọn tó bá jẹ́ àwọn ará ta. Ìyá tó dé stage kan Sanku máa àwọn èèyàn náà mọ́ra ọ̀yàn púpọ̀ àti pọ̀ wọ́n ti pé inú ilé kan ò lè gbà wá mọ́ tá a bá jáde náà ní mọ́tò. Ìgbà míì táwọn ẹ̀ máa ń post congratulation tó wáyé pé àwọn tó ń bá wa ní dìkìní àwọn tí ò tó wa náà bá wa. Èmi ò mọ̀ rò ní Sanku pé méjì máa rò méjì mo gbádùn pé èmi tá à ń lọ sí jìnnà ìmọ̀ pé èmi tá à ń lọ sí Sanku sọ pé ó jìnnà wọ́n ní bí tá à ń lọ sí jìnnà ló sọ ká mọ̀ sáré àṣògùn kankan. Àṣe kankan tó pé so congratulation kò freak wa onímọ̀ dì mí lọ́kàn mi pé kí n má wọrí àdébẹ̀ tẹ́lẹ̀ mi bára mọ́tò ìsìn ọmọ àgbẹ̀ akọ àdá mọ́tò nìkan pé káàtì ẹ̀bí máa ní tó fara tí mo Sanku fira mọ́tò ni pé torí apáṣepọ̀ kálímọ̀ travel tó bá ń travel tó bá ń tọ́ pé ojú ọmọ ti wá. So gbà yẹn a ti pọ̀ nulẹ̀ Sanku wá ní pé ètò ìṣẹ̀lẹ̀ pé bá ṣe pọ̀ nulẹ̀ ṣé ó sì wù mí kájọ àpọ̀ṣe àwọn yẹn ti sọ̀rọ̀ gan pé kájà ọjọ́ kan jà rí torí ẹni fẹ́ pé nígbà tó bá wà nílé gan mo tún máa ti ọ̀rọ̀ Sanku lẹ́nu láì tí máa ti sọ̀rọ̀ sí ó ti rẹ́rìn ọ̀rọ̀ báyìí ó ti rẹ́ tí máa ṣe fẹ̀tẹ̀fẹ̀tẹ̀ fún Sanku èmi fún lọ́wọ́ báyìí ojú yẹn náà tí máa ń wò tànú mo wo eré rẹ̀ tànú ohun tó máa ń kàánú èmi tí mo tún máa ń kàánú rẹ̀. So àwa split ara wa èmi lọ pé kí n dá wà àtúrẹ́ àwọn tó wà lọ́dọ̀ dáadáa tẹ̀mí náà ti máa ń wọ̀nyàn mọ́ra wọn àti ń pọ̀ so àlejò mọ́ débi kan náà Sanku dó ní Èkó èmi dó ní Ọ̀yọ́ ìgbà mi ò dó ní Ọ̀ṣun èmi ò dó lọ́yọ̀ tábàjọ níṣẹ́ àmọ́ níṣẹ́ gbà gan mo tẹ́ púpọ̀ rẹ̀ pàkàndé yá iṣẹ́ báyìí lájọ wọn ìbọn máa ṣùtù tó ṣùtù lọ èmi náà máa ṣe tèmi náà lọ táwa ti níṣẹ́ tó pàápọ̀ bí à ń lọ sí fíìmù industry kan ó máa pè ní àfà jápàdé mi gbà yìí dẹ̀ rí fíìmù industry kan tí ó pè wá àbí anybody tí ó pè wá tí a gba owó lọ́wọ́ rẹ̀ rí
àti ọgbà àwọn tó já àwọn búra ní orílẹ̀ ibi tó fi láìkì wa ni pé kò sí bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa ẹ máa rẹ́rìn ni kò sí náà ló kú ní wọ́n máa pa lẹ́rìn àdẹ̀rẹ̀ gbogbo yàkè bọ̀ tó bá lọ gbẹ́gbà mi gan àwọn máa pa Sanko Alfa báwo ni dúró tán àwọn tó ti bí tó tún lọ bí ó ti já lọ ètò wọn dùn mí dùn ni pé ìgbà tí mo wá pàdé táìmù tí mo fẹ́ ní kémi àti Sanko jọ wà papọ̀ tẹ́ àti òun yà sí láyìn YouTube ó ń ṣùtù iṣẹ́ YouTube kiri kò fi bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́dì kò fi bẹ́ẹ̀ post mọ́ so wọn kájọ wà papọ̀ òun náà ti ń ṣe ìjọba wa pàdé bí mo ṣe dì mọ́ mi gan àjọ ṣàwádà ó tún pè mí àwọn ìgbà àṣepọ̀ ọjọ́ pọ̀ ó tún pè mí sọ́tọ̀ ní àkíngì a ní ẹ̀dá ọ̀nà tó pọ̀ ó tó rẹ́rìn ó ní tóun wá wò sí ni pé káti ẹ̀gbá lè kan tó bá fẹ́ bá jẹ́ 3 bedroom flat bẹ́ẹ̀ sí island àdébì kan tábà wọ àbátọ island ibi tá a máa lè mẹ́tẹ́ kí gbogbo wa wà nílé kájọ máa ṣe kinní and then a máa shoot àwọn YouTube content pé ká máa push iṣẹ́ wa sí YouTube gbogbo tó sọ fún mi nìyẹn lọ́jọ́ ẹ̀mí lókè September àmọ́ bó ṣe máa lọ September wà rẹ̀ ní dáàdì máa fi Zamaris sọ pé wọ́n ní tó rà lọ́jà ṣẹ́wọ̀n kan ní àtàwọn apá púpọ̀ ẹ̀gbọ́n náà bá sọ lọ́jọ́ yẹn apá àjọ wà wọ́n ní pé tó bá ti di ọ̀dí 27 28 táwọn bá parí ṣe àwọn 31st àwọn fi sinmi tó bá ti di ọ̀dí 1 àwọn máa yẹ àwọn kan YouTube kan tẹ̀lé pé èmi Sanko a máa jẹ́ bí ọmọ sí bàbá yẹn pé bàbá yẹn máa ṣe àwọn máa ṣe bàbá fún wa níjọ́ yẹn gan mo lo spec kó kámẹ́rà bí sẹ́sì mo kàn ká fídíò ìmọ̀ pé kankan wá ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí máa ń gbọ́sọ̀ lọ́jọ́ yẹn ní bá mi sọ̀rọ̀ mò ń ka gbogbo ẹ̀ mo ti delete gbogbo kọ́ṣà gbà torí ọ̀tọ̀ ní tí mo respect fún àwọn padà bá pàdé wa tá máa arise wa mo respect gbogbo tí Sanko sọ lọ́jọ́ yẹn mo kà ẹ̀mí mo ti ra kíní yẹn mo ní okay good ní ẹ̀rọ kan mo ti ká fídíò yẹn bọ̀ mo ti delete ṣe mọ̀ pé Sanko ti fi àgbẹ̀lẹ̀ pé bóyá ìkankan ń ṣẹlẹ̀ àbí ń lọ bì kankan mo Sanko fún gbogbo ojú tí wọ́n wà ní àkókò yìí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí ilé màmá olóògbé adẹ́rìn-pòṣónú Sanko ní ẹwà yìí màmá ti bá wa sọ̀rọ̀ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ti bá wa sọ̀rọ̀ àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ náà wọ́n ti bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo láti mú ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín. ìgbà tí mo bọ́ sọ́nà lánàá ní alẹ́ àná mo ní táwọn èèyàn sọ lọ́nà pé bóyá oògùn owó bí kan ní Sanko ẹni tó ti wà ní tó ti ṣe kọ́ńtẹ́ǹtì tipẹ́tipẹ́ tó yẹ pé tó ṣe ra mọ́tò pé òkè kó nǹkan mọ́ fi ṣe transport lásán kò sáré o Sanko kọ́ ló wa mọ́tò o kì í ṣe ẹ̀gbọ́n rẹ̀ èèyàn ríjì ló máa wà mọ́tò rẹ̀ máa wà carefully kì í ṣe wà kíní kankan ló wà mọ́tò ọ̀tọ̀lẹ́ni tó wà mọ́tò for the first time lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi nìyẹn o. ọ̀gá ìgbésẹ̀ tí wọ́n mọ́tò yóò wà mọ́tò. ríjì ò gbọ́dọ̀ mọ̀ pé Sanko ti kú o. ó gbọ́dọ̀ mọ́ bẹ lọ́sítà ó gbọ́dọ̀ mọ́ yàjẹ́ mi ọ̀hún. lẹ́ẹ̀kan sí ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo la wà ní ilé màmá tó bí adẹ́rìn-pòṣónú Sanko Comedy. wọ́n ní àdúrà ní mọ̀ sí wọ́n sì gangan fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàfáà àwọn fún ní nǹkan ọṣẹ kúnnú lé nígbà ní ìtọ́wọ́ alẹ́ mo ní sàmáyé Sanko kò láti ṣe gbogbo àwọn tí wọ́n kó fún ẹ wọ́n ní wọ́n wọ̀ ọ́ iye táwọn àdúrà wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọn kó fún àdúrà ní àdúrà yín nígbà lórí wa àdúrà yín nígbà lórí wa àdúrà yín ó sì gbà délẹ̀ wọ́n ní tí bá tó ti padà wálé màá pè yín kẹ́ wá sí mi lọ́dọ̀ mi kẹ́rù oúnjẹ bọ̀ nígbà tí sẹ́yìn ìdòwò kẹ́rù oúnjẹ bọ̀ kẹ́ wá sí mi lọ́dọ̀ mi kẹ́jẹ̀ sí mi náà kí n tó bá yín rajà tẹ́ mọ̀ ta ní tí mo rí rè ọ̀nà ọ̀gá ní ìsìnkẹ́ kò tí ì pòṣù kan tí ẹ lọ ọlọ́run bá o Sanko ṣe èèyàn tó ti ẹ ṣe kéré kẹ má ti sọ má ti pè é báyìí ó ní mọ́ bá ṣe fi léṣe fọkàn yín balẹ̀ ọmọ bí léṣe wà ẹ jèrè gbogbo ẹ yé fọkàn balẹ̀ gbogbo wà lájẹ èèyàn ìdí mo ní ọlọ́run o Sanko Sanko onígbìyànjú àtàlọ́pọ̀ bá ń kiri ó náà wọ́n kiri ata ìmọ̀tọ̀ ìyá tó kéèké yọ tó ṣe wò nímọ̀ bẹ́ẹ̀ onímọ̀ ní kiri ata mọ́ ẹjẹ́ ń fèsì kọ́mẹ́dì yìí mọ́ ọlọ́run ràn lọ́wọ́ tẹ̀ tí bá ń tíra ètò
ti bá ń tíra ètò fi bá ń kiri àti gbogbo àmì ẹ fi dó ọmọ wájú òkiri mọ́ gbogbo àwọn tí wọ́n ra ta lọ́wọ́ rẹ̀ wọ́n àmọ́ bá mi sọ àrọ́ ọmọ yìí mọ́ wọn àrọ́ ọmọ yìí mọ́ mo ní ó ti sinmi kò kiri àtàmọ́ ní ìlọmọ mi fi fèsì tó fèsì yìí kò sóògùn owó mi náà gbọ́tà èèyàn sọ wọ́n lẹ́ mọ́ mi tó tojú bọ̀ ẹ̀mí fọmọ mi ní nǹkan kó lò ó yóò ní mọ́ mi àdúrà ni mo ń ṣe àdúrà yín nígbà lórí wa àdúrà ni mo ń ṣe ẹ̀mí fọmọ mi ní nǹkan tó yàgò ọ̀sẹ̀ yìí yóò ní mọ́ mi ẹ̀sà gbé lẹ́nà ọlọ́run ọmọ mi ò tójú bọ̀ ní olóògùn kọ́ mọ́ bí kankan bí gbogbo kálukú ṣe sọ fèmí náà ń gbọ́ wọn ń gbọ́ tí wọ́n sọ pé ọmọ mi tó tójú bọ̀ ọmọ mi ò tójú bọ̀ bí kankan o ẹ̀yìn fọwọ́ mi ní nǹkan kó lò àfàdúrà àfà rẹ̀ wà bí àfà rẹ̀ àfà tó ṣe gbòdìmọ̀ fún orí ẹni tó kọ́ ní kéwúrè ọmọ mi ò tójú bọ̀ bí kankan o láì lẹ́yìn ọlọ́run Somad. Lẹ́ẹ̀kan sí fún gbogbo ojú tó ń wà ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo la wà ní ilé adẹ́rìn pòṣónú Samad tọ́pọ̀lọpọ̀ ìmọ̀ sí Sanku Comedy. Láti àárọ̀ láti ń bá màmá ẹgbẹ́ ẹ̀ àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí irú èèyàn wo ni Sanku Comedy jẹ́. Ẹni tí à ń wò lẹ́yìn yẹn. Ẹ̀gbọ́n ẹ̀yin ẹ̀dá péjọ sọ̀rọ̀. Ẹ̀gbọ́n rẹ̀ lè. Káàárọ̀. Ẹ bá sọ orí ẹ̀ tí Samad jẹ́ nígbà tí ó ti ń kàkéwú ní ìwọ̀n. Thank you so much. Mo lágbàríkà ni. Ẹgbẹ́ kí tí mo kọ́ wọn ní kílẹ̀kẹ́ báyìí, mo lọ́kọ̀ mọ̀. Kódà as the last 3 weeks tí mo rí gbẹ̀yìn. Ní tí mo kọ́ wọn for past 4 years, ó tún kà fún mi. Tọ́lọ̀ ń fún ọmọ náà lẹ́gbọ̀dẹ̀. Tí mo dẹ̀ rí pé inú àwọn ògo rere tí mo ní lélẹ̀. Ó dẹ̀ máa ń dùn mí ní mẹ́nu gbogbo. Ó láìgbà tí mo ṣe lé bó ṣe pé kò yé mi. Ó sì kọ́ àwọn ọ̀rẹ́ lẹ́yìn àti bọ̀dá rẹ̀. Ríṣiríṣi bákan náà. Àti sàkà kí mi sílé ó dẹ̀ fi dùnú hàn gan tààrà mo fẹ́ sọ̀rọ̀ Abdulsamad mo sì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tó kò sí mo sì fẹ́ sọ tó ní tí ọgbẹ́ ọkàn tí ò lè tètè san ni torí Abdulsamad ní mo tí mo lè sọ pa Abdulsamad mo ń wò pé ọjọ́ ọ̀la lè kí omi dáa wọ́n sọ fún mi pé ní so kọ́ mọ́ kí mo kọ́ àwọn ọmọkọ tí mo kọ́ tó mo fi yẹn gàn pọ̀ Abdulsamad yẹn ọlọ́gbọ̀n ìfà lọ́sọ̀kì dáadáa mo sì wà límọ̀ ní ìsinmi àkejì ọ̀pẹ̀ pẹ̀lú ìsọ̀rọ̀ mẹ́sìkì pẹ̀lú àtọkọ́ sí wà límọ̀ 2021 mo sì wà límọ̀ fún January 20 ó sì wà límọ̀ àtìgbà yẹn ti náà sí bẹ́ẹ̀ ó ń jẹ́ dùnú fún mi gbogbo àbí ń jẹ́ dùnú fún mi tí mo dẹ̀ rí sínú mi dẹ̀ ń dùn nǹkan la fẹ́ bọ́lọ̀ fà sí ní ta fẹ́ ṣe sí ní ta lè ṣe kò sí ní ta ṣe wọ́n ti ká dára bọ́lọ̀ ṣe ní lórí lédè ń bá dára lẹ́jọ́ síbi ta fẹ́ lọ ọlọ́wọ́n sí mú lọ kọ́ọ̀tù àtàwọn olóhùn ó dá nìyẹn ọ̀sán mi mọ̀ wọ́rí láìpẹ́ láì jìnnà ẹ máa rọ́wọ́ mi dáadáa mo sọ fún yín pé ní Abdulsamad mo rí wọn pèsè pé lóru ó ti kọ́lé ó ti ra ilé mo sọ àṣẹ nǹkan táwọn àwọn alágbàsọ wọn ń parọ́ mọ́ mi nìyẹn mo ní má wọ́rí wọn parọ́ mọ́ ọlọ́run ṣoore bẹ́ẹ̀ nítòkù tí mo fi sínú àdúrà náà nìyẹn ọlọ́run dẹ̀ ṣe amínà sí ọkàn rẹ balẹ̀ nítòkù náà nìyẹn ẹ ṣáà ń wú ìkúwì lẹ́nu Abdulsamad ṣoògùn owó ni Abdulsamad ní nìkúni ni Abdulsamad gbé ibi òsè gbé ni lọ́kàn ìmọ̀ sọ ń pa Abdulsamad láyé dáa ònu ọlọ́run torí pé iná bá ń dọ̀zọ́ ní ìsìnkú wà ní lọ sọ bẹ́ẹ̀ ẹ bá ti ń dábàá tó ju rẹ̀ bá tó ń yínú ẹ̀ṣẹ̀ ni agbára ẹ̀ṣẹ̀ ni ti ń yínú rẹ̀ wọ́n ní bó ṣe léwu kò rí Abdulsamad ṣe lẹ́yìn àdúrà báyìí lọ pé mo ní Abdulsamad mo rí dé gbà kan lọ́wọ́ èèyàn rí tọ́rọ̀ bá délẹ̀ àṣà ti jẹta ìjà wo lọ́rọ̀ ṣẹlẹ̀ níjẹ̀ ló pè mí jẹ́ ní pé sáàsì àwọn kan mọ̀ràn náà ń lálàá sí mi
kan máa rí ọmọ kìyà kan máa sọ fún mi pé ní kí n máa lọ ṣàdúrà dáadáa kí n mọ̀ sọ lálẹ́ tó lẹ́wọ̀n ló pè mí mo ti sùn ló pè mí ọlọ́run bò ń lẹ́rù onímọ̀wọ̀ sọ́kàn máa wọ̀rí ṣé bá lọ́lọ́run má wọ̀rí ṣé bá lọ́lọ́run má wọ̀rí màá ṣe lóye dìde mọ́lẹ́wọ̀ lọ́dọ̀ ọlọ́run àbúrò kan ní wá ṣe ọwọ́ ẹgbẹ́ kankan tó pè látọ̀yọ́ same thing wàá sọ fún mi má wọ̀rí ilẹ̀ wa mo chat sọmọ ìdí kò rí pẹ́ mi ó máa tó rí pẹ́ ní wọ́n bá kan lọ at times nígbà tí mo gbọ́ sọ pé ní wọ́n ní accident right off. wàá sọ fún mi Samadi wá dákẹ́ fún yùn nísì mọ́ bá mi sọ̀rọ̀ ó wá sọ eléyìí fún mi kémi náà mọ́ mi ti ń bá wọ́ ó ní bá foríjì. irú kẹ́ báyìí ti ẹ̀ wá Samadi ò sọ fún mi. Wà á lè sọ fún mi. Ìlú Òṣogbo ni a wà níbi tí a ti wá sí ilé màmá tó bí Abdulsamad tí ọ̀pọ̀ yìí mọ̀ sí Sanku Comedy.